Ìjọba fi òfin de TikTok ní Lilo. Ìjọba orílẹ̀-èdè ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ti fòfin de TikTok gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó. Mínísítà fún ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè Senegal, Muazu Bonka, ó ní àwọn ti ṣe àwárí rẹ̀ wípé TikTok ló ń dá wàhálà sílẹ̀ láàrin ìlú nípa bí àwọn ènìyàn ṣe ń lo TikTok ọ̀hún. Ẹni náà ṣàlàyé pé àwọn ènìyàn ń lo ayélujára TikTok láti fi da omi àlàáfíà ìlú rú. Ṣáájú ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ní ìjọba Senegal ti kọ́kọ́ dẹnu ayélujára orílẹ̀-èdè náà kọlẹ̀, tí mínísítà ọ̀hún sì ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n tẹ̀lé òfin náà. Àmọ́ ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ní àǹfààní láti lo ayélujára, ṣùgbọ́n òpó rẹ̀ kò já geere tó. Àwọn ènìyàn tó lé ní mílíọ̀nù 10 ló ń ṣàmúlò ayélujára ní orílẹ̀-èdè Senegal. Èyí ló jẹ́ ìdá 62 àwọn ènìyàn tó wà ní orílẹ̀-èdè náà. Orílẹ̀-èdè Jordan, àwọn náà ti kéde wípé TikTok Lilo kò ní wáyé mọ́ ní orílẹ̀-èdè náà nítorí wípé ó ń dá rúgúdù àti dúkùú sílẹ̀ nítorí bí wọ́n ṣe ṣe àlékún owó epo bẹtiró ní orílẹ̀-èdè Jordan. Láti ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2022 ní orílẹ̀-èdè náà wọ́n ti gbégi dínà lílo òpó ayélujára TikTok, tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de nípa rẹ̀. Ìjọba orílẹ̀-èdè Senegal wọ́n ti gbé igi dá TikTok ní Lilo, àwọn ènìyàn ń pariwo.